ẹ káàbọ̀ ẹ wo fídíò wa ẹ máa bú ẹ wo àwọn fídíò gbogbo ènìyàn máa ní àǹfààní láti gbọ́ tó bá dé ìgbà ọ̀pọ̀ lẹ́dá àwọn olóògbé nígbà aláìkẹ́ subscribe kẹ́ṣẹ́ àwọn fídíò wa kẹ́bàlì máa jẹ ìgbádùn àwọn content báyìí ní every time tí a bá ti gbé dá ẹ̀wọ́ ká máa fi ọ̀pá pọ̀lọpọ̀ ìwọ̀n máa fi fẹ́ ìgbà máa fi àpò kí a máa fi ṣe lẹ́ka sọ ojú abẹ́. wọ́n tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lábẹ́. Abímbọ́lá Adémúyìwá ẹ káàsán sáà o, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ máa bá mi press love, ẹ máa bá mi press share. Kò sẹ́nìkan tó lè sọ pé kí lọ́kàn ẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ torí àáfàá Suna ló wá sórí social media tó ní ká wá bọ̀ òun dá sí i tó ké gbàjarè. Number one, n tí màá kọ́kọ́ sọ, tí màá sọ tó dẹ̀ ṣeé ṣe kó bí ọ̀pọ̀lọpọ̀ nínú òun ni wípé sórí mi rí ẹ̀bi Saheed Òṣùpá nínú gbogbo tó ṣẹlẹ̀ pátápátá wàláì. Bóyá gbà tí mo bá wá ṣàlàyé ìdí tí mi fi rí ẹ̀bi ọba orin Saheed Òṣùpá nínú ọ̀rọ̀ yìí bóyá ó máa yé yín. Mo máa lè wà fẹ́ ẹ̀ nítorí wípé àti Pàṣọ ọ̀gá ńlá àti ọba orin Saheed Òṣùpá mo fẹ́ràn wọn gẹ́gẹ́ bí olórin níwọ̀n ọ̀gbà tí mo bá dẹ̀ ṣì ń gbórin wọn tó dùn mọ́ mi fún àwọn ni mo jẹ́ ṣùgbọ́n mi ì ní ààyò nínú àwọn méjèèjì no mi ì ní ààyò nínú àwọn méjèèjì. Àwọn méjèèjì ni mo fẹ́ràn bóyá ìyẹn máa fún mi ní àǹfààní láti lè sọ̀rọ̀ sí ibi tọ́rọ̀ wa. Number one, àáfàá Suna ọ̀dọ̀ ènìyàn kan lẹ́lẹ́ kọ́kọ́ ti bẹ̀rẹ̀ tẹ́ kọ́kọ́ lọ tẹ́ sọ wípé ẹ̀sìn ẹni yẹn ẹ̀sìn gbà lọ́dún ẹni yẹn ó lè connect yín mọ́ Saheed Òṣùpá. Ẹni nígbà tá ẹ sìngbà títí lọ́dọ̀ ẹ̀ tí ò connect yín mọ́ Saheed Òṣùpá lẹ kúrò ń bẹ̀ lẹ wá padà ó dà pé àfáà ńlá lẹ pè wọ́n ẹ̀yin èèyàn ẹ máa rán mi ní rántí orúkọ tí wọ́n pè ó dà pé àfáà ńlá náà pe ẹni yẹn wọ́n ní ọ̀dọ̀ àfáà ńlá kan làwọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ táwọn tẹ̀lé táwọn ń sìn táwọn tẹ̀lé bóyá ó máa connect wọn mọ́ Saheed Òṣùpá pé ìgbà tí kò wá connect àwọn ọmọ Saheed Òṣùpá àwọn wá tẹ̀síwájú nínú ìrìn àjò wọn. Wọ́n tún dárúkọ èèyàn ńlá kan tí wọ́n máa ń gẹrun fún tí wọ́n máa ń ṣe dáadáa sí dẹ̀ wọ́n tún wá dárúkọ bàbá aláṣírí wọn kan aláàánú wọn kan gbogbo àwọn tó so mọ́ ọ̀rọ̀ yìí nìyẹn. Ẹ jọ̀ọ́ I'm not good with names ẹ tẹ́ bá lè rán mi létí ẹ máa rán mi létí orúkọ tí wọ́n dá. Number one, nígbà tẹ́ wá tí orí wá gbé yín pàdé Saheed Òṣùpá bí mo ṣe ń sọ lọ. Number one, àáfàá Suna nǹkan kan tí mo kọ́kọ́ rí nínú gbogbo ibi tí ìpìlẹ̀ ọ̀rọ̀ yín ti wọ́ ni wípé kí ni ìdí tẹ́ ẹ fi fẹ́ kán connect yín mọ́ Saheed Òṣùpá? Ṣé ẹ̀yin fúnra yín gan mọ̀? Ẹni ẹ ti fẹ́ kán connect yín mọ́ Saheed Òṣùpá kan mo ń kí gbogbo yín Oyètúndé ọdún ayọ̀ àríbánu sí Mike Yẹmisí àmọ́ Oyèládé Tèmítọ́pẹ́ Emmanuel Pópó Ọlálàwà Ládé Dàmọ́lá Ọládùnní Olúwabùsáyọ̀ Ọlámilékan Òjó gbogbo yín ni mo kí. Ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ mi ìfẹ́ wà distracted. Kí ni ìdí tẹ́ fi wá Saheed Òṣùpá gan? Ṣé fún connection ni? Ṣé torí wípé tí Saheed Òṣùpá torí wípé tí Saheed Òṣùpá tó bá ti gba eré kó lè máa pè yín lọ fún MC ni? Àbí kí Saheed Òṣùpá kó lè promote yín gẹ́gẹ́ bí olórin? Àbí kí Saheed Òṣùpá
kó lè fún yín lówó. Kí ni ìdí tí ẹ fi wá Saheed Òṣùpá dé ọ̀dọ̀ àmì Ọlọ́run? Ṣé mọ̀ pé ẹ̀yin fúnra yín define ẹ̀? Àbí kì í ṣọ̀dọ̀ àmì Ọlọ́run ló ti lóun kọ́kọ́ fẹ́ gba connection Saheed Òṣùpá? Ẹ jọ̀ọ́ ẹ má tètè correct mi o, mo máa ń gbé orúkọ fúnra wọn. Ẹ jọ̀ọ́, kí ni ìdí? Alfa Suna tẹ́ bá ń gbọ́ àbí tá bá réyàn táàgì fídíò yìí fún yín, mo fẹ́ kẹ́ ẹ jókòó, kẹ́ ẹ ní self reflection, kẹ́ ẹ rò dáadáa. Kí ni ìdí tẹ́ fi wá Saheed Òṣùpá látilẹ̀? Ṣé fún connection? Torí wípé tán bá lọ kọrin níbì kan, kán lè mú yín lọ́wọ́ fún bí MC, àbí kán recommend yín fún master of ceremony níbẹ̀ ni? Àbí ẹ fẹ́ di olórin tí ẹ bá ti ń kọrin kí wọ́n lè promote yín? Àbí ẹ fẹ́ kán fún yín lówó kí wọ́n dá yín lọ́lá? Kí ni ìdí tẹ́ fi wá Saheed Òṣùpá? Number 2, ìgbà tẹ́ ẹ rí Saheed Òṣùpá gangan tí ẹ wá ní opportunity láti pàdé ẹ̀, kí lẹ sọ fún Saheed wípé ẹ fẹ́? Kí lẹ sọ fún pé ẹ fẹ́? Ṣé ẹ sọ fún wọn wípé bàbá ẹ ràn mí lọ́wọ́? Àbí ẹ sọ fún wọn wípé bàbá ẹ jọ̀ọ́ mo nílò ìrànlọ́wọ́, ẹ sọ èmi náà di olówó? Àbí ẹ sọ fún wọn wípé ẹ jọ̀ọ́ bàbá anywhere tẹ́ bá ti ń kọrin ẹ máa mú mi lọ́wọ́ kémi náà lè máa ṣe MC, kẹ́ máa bẹ́mi náà gbaṣẹ́ jáde? Kí ni definition iṣẹ́ nǹkan tẹ́ ẹ sọ wípé lọ́jọ́ tẹ́ ẹ pàdé Saheed Òṣùpá tẹ́ ẹ sọ wípé Ọlọ́run látọjọ́ tí mo ti ń wá yìí Ọlọ́run dẹ̀ bá mi ṣe, Ọlọ́run gba àdúrà mi? Àbí ẹ kàn fẹ́ súnmọ́ kẹ́ ẹ máa ṣọmọ ẹ̀yìn ẹ̀ tán máa ń kó speaker? No, ẹ tí ì sọ yẹn. Now another thing tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ ẹ jọ̀ọ́, kí ni ìtumọ̀ wípé ẹ lóyà sí? Kí ni ìtumọ̀ wípé nítorí ti Saheed Òṣùpá lẹ fi rọ́ràn? Saheed Òṣùpá bímọ, àwọn ọmọ ẹ ti di lọ́yà, àti ẹ̀rí nínú àwọn ọmọ ẹ̀ tí wọ́n jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí nílùú òyìnbó, tí wọ́n kéwú, tí wọ́n kàwé. Saheed Òṣùpá bí àwọn olóríire ọmọ. Saheed Òṣùpá ní àbúrò, ó ní ẹ̀gbọ́n. Saheed Òṣùpá ní ẹbí, ó ní ará. Nígbà tóun àti Kọ́lá Olóòtú, bàbá Kọ́lá Olóòtú ń jà, tí wọ́n tàùn síra wọn, ẹ̀yin fúnra yín sọ wípé ẹ ti bẹ bàbá Saheed, ẹ ti pẹ ọba orin wípé kó jọ kó connect yín mọ́ Kọ́lá Olóòtú, wípé Saheed Òṣùpá sọ wípé òun máa wá nǹkan ṣe sí. Kò pẹ́ lẹ́yìn ìjẹ́ lẹ́rí wípé tí Saheed Òṣùpá jáde fún Kọ́lá Olóòtú tó pè ní bàbá Gèébú. Ẹ̀yin ò wá pé Saheed Òṣùpá kẹ́ sọ wípé bàbá ibi tẹ́ ẹ lẹ́ máa mú mi lọ náà lẹ́ ti fìbínú bàjẹ́ yìí. Ẹ wá seize opportunity yẹn kẹ́ ẹ bọ́ síta lórí social media, kẹ́ ẹ bẹ bàbá Gèébú pé bàbá Gèébú, àbí kìí ṣe bàbá Gèébú ní ọba orin pè wọ́n, bàbá Kọ́lá Olóòtú ẹ má jà o, ẹ má bínú o, Saheed Òṣùpá ẹ jọ̀ọ́ o, ọmọ yín ni mo jẹ́ o. Kẹ́ẹ̀kan ẹ mọ̀ kó má dénú yín rárá, ó níbi Yorùbá ṣe ń ṣe, kò tiẹ̀ ní dénú yín rárá, ṣùgbọ́n ẹ ṣojú ayé, ẹ parí ìjà yẹn, ẹ sọ wípé ẹ̀yin bàbá mi méjèèjì, ẹ̀yin èèyàn ńlá méjèèjì, tí irú ẹ̀yin méjèèjì yìí bá ń jà, àwọn ọmọ kéékèèké tá ń jẹ lábẹ́ yín lójú máa ti. Bàbá mi Kọ́lá Olóòtú ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, bàbá mi Òṣùpá orin ọmọ yín ló ń bẹ̀ yín o, kẹ́ wá ṣojú ayé. Kí Kọ́lá Olóòtú tẹ̀ tiẹ̀ ti ń wọ́nà láti rí, kó tiẹ̀ wá pè yín pé ọmọ dáadáa ni wọ́n ọmọ yìí, ó yá mọ̀ bọ̀ nínú stúdíò mi kó wá gbá láyé ọ̀rọ̀, kẹ́ wá tún fi ìyẹn kẹ́ fi wọlé sí Kọ́lá Olóòtú lára. Ṣùgbọ́n ń tẹ́ ẹ rò wípé ó jẹ́ loyalty lọ́dọ̀ tiyín ní kẹ́ ẹ gbé ring light, kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní bú Kọ́lá Olóòtú. Tẹ́ ẹ mọ̀gbà tóun àti Òṣùpá ọba orin jọ bẹ̀rẹ̀,
tó ṣeé ṣe kó tiẹ̀ jẹ́ wípé ká ẹ má tiẹ̀ tí lè já lẹ́nu ọmú nígbà tí bàbá Kọ́lá Olóòtú àti Òṣùpá tó ti jọ ń ṣe bọ̀. Ọ̀rẹ́ méjì á máa jà, ẹ̀gbọ́n àtàbúrò á máa jà, ìyálé àtìyàwó á máa jà, ọkọ àtìyàwó á máa jà. Ẹ̀yin wá rò wípé ọ̀nà tẹ́ fi lè show loyalty, pé tẹ́ fi lè ṣe babiyala àtẹnujẹ ṣe kárí mi ní kẹ́ gbé ring light kẹ́ wá máa claim loyalty. So many of us are in this shoe. So many of us are in this shoe. In the name of I am loyal to Funke. Ó sì ṣẹlẹ̀ lórí social media yìí o. Ìwọ tó o bá fẹ́ comment, tó o bá fẹ́ sọ wípé Mewolaka, you are saying the truth. I want you to check yourself too o. Ó ṣẹlẹ̀ tán ní ẹnu ọjọ́ mẹ́ta láàrin Funke Akíndélé àti Tóyìn Ayéyẹmí Tẹ́yìn Abraham. Àwọn kan pera wọn ní fáàní Funke Akíndélé, àwọn kan pera wọn ní fáàní Tóyìn Abraham. Ẹ wá rò wípé nítorí wípé Tóyìn Abraham ó kí Funke Akíndélé ní party kò dáhùn, ẹ ti set ring light. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín kò sí èpè tẹ́ ìgbé Funke Akíndélé ṣẹ́ tán. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín kò sí èébú, kò sí orúkọ tẹ́ ẹ̀ pé Tóyìn Abraham lórí ọ̀rọ̀ tó jẹ́ wípé nígbà tí àwọn méjèèjì bá máa parí ìjà wọn ò ní pè yín. Nígbà táwọn méjèèjì bá máa parí ìjà as colleague in the industry wọn ò ní sọ wípé ìwọ náà máa bọ̀ má bínú pé kán bẹ ìwọ náà. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin political dogs. Mi ń pè ẹ̀yin tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀, mi kì í pè yín ní political loyalists, political dogs. Tí ènìyàn kan, okay, ẹ jẹ́ kí n fi ti MC Olúọmọ ṣe example. Mo dúpẹ́ lọ́wọ́ MC Olúọmọ nígbà tí à ń campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Fúnra wọn náà pè mí, fúnra wọn náà appreciate mi, fúnra wọn náà fún mi ní nǹkan. Àmọ́ kí ni mo rí kùdìẹ̀kudiẹ tó ní ìpínlẹ̀ Ọ̀ṣun nípa nǹkan tí APC ń ṣe fún, àbí kí ni mo yìn Adémọ́lá Adélékè fún pé Adémọ́lá Adélékè máa ń ṣe dáadáa. Àwọn APC dogs ní ìpè wọ́n ní APC loyalist wà, ajá wà. Àwọn loyalist àwọn nǹkan tó ń ṣe tán ní làákàyè wà, àwọn ajá wà. Mo fẹ́ kẹ́ ẹ lọ mọ ìyàtọ̀, kò ń ṣe gbogbo wọn ni ò mọ nǹkan tó ń ṣe. You understand? Wọ́n ti bọ́ síta, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá mi jà. Meanwhile, ọmọ El-Rufai tí òun àti Aṣíwájú Bọ́lá Ahmed tí wọ́n jọ ń jà báyìí, ó wà ní APC. Set ring light fún kẹ́ ẹ pè ní ọ̀dàlẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó lọ bẹ́ẹ̀ condolence, ó lọ síbi òkú ìyá El-Rufai, political matter aside, ó lọ síbẹ̀, ó lọ bá wọn kírun sí lára. Ẹ̀yin dẹ̀ wà lórí social media, ẹ̀yin ẹ̀rí ti ọ̀tá ọlọ́ta. Àfáà Suna, kí ló fún yín ní impression wípé inheriting Saidi Òṣùpá enemies will make you see his favour? Kí ló fún yín ní impression wípé gbogbo àwọn tí Queen Omotola Ibrahim Ogunṣaki, my sister, see me, I'm blowing kisses to you. I love you, my dear sister. Báwo ló ṣe gbé ìmọ́lẹ̀ ńkọ́ o? Ẹ má jẹ owó òkun o. Do you understand what I'm saying? Kí ló fún ẹ ní impression wípé torí pé o dẹ̀ ti set ring light, ẹ wá gbọ́ ibi tẹ́yìn kan ti rí dínkù ibi àbí ọmọdé bíi Mark ńkọ́ Àdìgún Akínbáyọ̀ á dáa fún yín. Ibi tẹ́yìn kan ti wá rí dínkù ara yín. Ẹni nígbà tẹ́ wá tẹ́ drag bàbá oníbàbá tán, bàbá Kọ́lá Olóòtú tó ń ṣe ẹgbẹ́ bàbá àti yín, tó jẹ́ wípé àwọn ọmọ Saidi Òṣùpá tó bíire tó kọ́ re. Àbẹ́ mọ̀ sí pé Saidi Òṣùpá bí àwọn ọmọ tí ẹ re, ó kọ́ wọn re, wọ́n níwà re, wọ́n lọ́pọlọ pípé tí wọn ò bọ́ síta fún bàbá Kọ́lá Olóòtú.
tó jẹ́ wípé tó bá dọ̀la tí wọ́n bá rí bàbá Kọ́lá Olóòtú wọ́n máa dọ̀bálẹ̀ kí bàbá ni wọ́n ṣe yẹn. Ìwọ ó wá ní bàbá Saheed Òṣùpá promise ẹ ní 500,000 torí 500,000 audio torí according to you oníwọ̀n fún ẹ mọ́ torí 500,000 ló ṣe wá lọ inherit ogun ayérayé ló ṣe lọ fẹnu kọ. Dá mi lóhùn torí òkè gbàjáre báyìí oníkan gbà ẹ́. What is your own definition of being loyal? Then oore wo gan ni Alfa Suna ló ṣe fún Saheed Òṣùpá tó fi believe wípé Òṣùpá fi ibi sún olóore fún oore wo oore wípé ó bá búyàn. Ìwọ ló mọṣẹ́ tó gbà. Oni wọ́n ní kó interview àtàwẹ́wẹ́ kí MC Olúọmọ fún mi ní phone kò tó bẹ́ẹ̀ mo tún fi gbogbo ẹnu sọ MC ò tó bẹ́ẹ̀ láti sọ wípé torí pé òun fún mi ní fóònù pé ẹni báyìí ni mo fi gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí social media space mi pé mi gbọ́dọ̀ dárúkọ ẹni báyìí àbí mo gbọ́dọ̀ dárúkọ ẹni báyìí. No. You don't get it. I appreciate him. I respect him. He will always be my Thomas or MC Olúọmọ ní anywhere tó bá bàjẹ́ ní ojúṣe mi láti sọ wípé kò rí bẹ́ẹ̀ o. MC Olúọmọ kò rí bẹ́ẹ̀ o. Èèyàn dáadáa ni nǹkan báyìí ló ṣe fún mi nǹkan báyìí ló ṣe fún mi èèyàn dáadáa ni. Ṣùgbọ́n mi nítorí bẹ́ẹ̀ tán rí glide nítorí pé àti Koko Zaria ń jà àbí kí lorúkọ bàbá new chair Sego wípé wọ́n jà kébì náà wá set ring light kí wá máa gbé Sego ṣépè àbí kí máa gbé Koko Zaria ṣépè kí n tèmi ṣé mo gba gáràjì ni mo bá wọn ṣe union ni kí ni mo mọ̀ nípa ọmọ onímọ́tò kí ni tèmi ìgbà wo náà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ọjọ́ wo náà pàdé ibo náà mọ́ra wọn dé nítorí owó tó wá fún mi àti fóònù tó fún mi ó wá yẹ kí n sọ làákàyè nù lọ́jọ́ tí Koko Zaria àti Sego tó bá wá ọ̀gá ara wọn tó bá ní a ò jà mọ́ o MC Olúọmọ pẹ̀lú Koko Zaria ọ̀rẹ́ ni wá ibo ni èmi Mẹ́wọ̀ọ́lá ká máa fojú sí kì í ṣe làákàyè kì í lo orí pípé bẹ́ẹ̀ náà làwọn Delta boys tó bá ti fún yín ní 20,000 báyìí ẹni tó jẹ́ wípé tó bá gbé yín tó bá tì yín mọ́lé rówó gba lọ́yà lẹ máa àtàkì lóyà sí èèyàn kan ṣé bọ́n ṣe ń lóyà sí èèyàn nìyẹn. That is why tí mi ṣe ní godfather àbí èèyàn kan mi ìlólówó kan tí mò ń worship lórí space mi ní bàbá ìsàlẹ̀ kan àbí ìyá ìsàlẹ̀ kan tí mò ń worship lórí page mi because you don't expect me just because you are fighting somebody on social media to inherit your enemies. No. Mo ní bàbá yes jẹ́ kí n lo eléyìí ẹ̀rọ àpọ̀ mo ní àǹfààní láti dárúkọ Malam Yusuf Adépọ̀jù mo máa ń sọ wípé bàbá mi ni nínú Islam ẹ̀rí kí n bá wọn yẹn rí ìtì ọ̀tá ẹ̀rí kí n bá wọn ṣe kí n bá wọn bọ́ síta kí n set ring light fẹ́yàn kan rí kí n sọ wípé mò ń bá wọn bú rárá. That is not the way to show appreciation. The only thing tí mo lè ṣe tí mo fi lè show wípé mo appreciate ẹni bóyá ó ń ṣọjọ́ òbí bóyá ó ń ṣe bóyá mo ní nǹkan tó dáa nípa ẹ̀ kí n sọ. That is it. Tẹ́ ẹ bá ń ṣe fún àná èèyàn ìtumọ̀ pé èèyàn ṣe fún àná èèyàn Saheed Òṣùpá kọrin ó bọ́ síta ó promote ẹ̀ Pasuma kọrin ó bọ́ síta ó promote ẹ̀ Malam Yusuf ṣe dáwà mo ṣíà ẹ̀. Okay, sorry jàre Muri Thunder wọ́n ní kó interview Muri Thunder ó ṣẹ̀ṣẹ̀ lọ gba àyè àṣẹ lọ́wọ́ ẹni tí ò bẹ́ẹ̀ open page àbí Saheed Òṣùpá ló bẹ́ẹ̀ open page ẹ̀. No àbí òun ló sọ wípé àbó sọ sálárì ẹ fún sọ̀rọ̀sọ̀rọ̀ ìgbà tó o máa sọ
olóòjẹ́ lówó kankan rí ó ní gbogbo owó tán promise ẹ ó ní audio money ni kí wá ló dé tán ní kó interview Muri Thunder tí wọ́n sanwó iṣẹ́ fún ẹ bí pé kí n gba brand ambassador báyìí kí n ṣẹ̀ṣẹ̀ wá lọ béèrè lọ́wọ́ mi ti ẹ̀ ní godfather gan báyìí ẹ bá wá godfather ẹ dẹ́kun mo ṣẹ̀ wá realize pé mi ti ẹ̀ ní godfather lára àwọn celebrities àbí àwọn socialites bóyá kẹ́ ẹ bẹ́ẹ̀ mi náà wọ godfather kí wá ní mo ní godfather kan báyìí kí wá kọ́kọ́ lọ béèrè lọ́wọ́ ẹ̀ wípé ẹni fún mi ní brand ambassador ẹjọ́ ṣé kìí ṣe pé ń jà mi lè gba brand ambassador kí ló dé olówó kún péjì fún mi ni àbí kí n torí wípé mò ń bá èèyàn kan jà Àdùnní ọmọ Ọ̀fà ó nífẹ̀ẹ́ ni èmi náà nífẹ̀ẹ́ dáadáa kí wá torí wípé èèyàn kan bá mi jà Àdùnní ló ń bá ẹni yẹn ṣe kí wá sọ wípé Àdùnní ti dọ̀tá mi ẹjọ́ kí ló kan Àdùnní ìyẹn ò ṣe loyalty stupidity ni wọ́n ní kó o kọ orin fún birthday ìyàwó Pàṣọ gbogbo ohun tí ayé fi máa wọ̀n ẹ́ gbogbo ohun tí ayé tó fi máa gbóhùn ẹ́ o kọ́kọ́ lọ ń gbàyè lọ́wọ́ Saheed Òṣùpá okay Ìmọ́lẹ̀ is my godfather all right thank you for reminding me Ìmọ́lẹ̀ mo dẹ̀ rí èèyàn gidi fi ṣe godfather kí wá lọ bá kí wá ní gómìnà wa ọlọ́lá jùlọ Adélékè o ẹ jọ̀ọ́ o mo ríṣẹ́ tí Yáyì tó ń ṣe lóògùn state o mo fẹ́ promote ẹ o kí gómìnà Adélékè wá nítorí pé àwọn jẹ́ bí accord mi gbọ́dọ̀ promote Yáyì Akóredé no you understand fi làákàyè gbé dé nǹkan míì tí mo tún fẹ́ sọ fún yín ni pé bòròbòrò yín ti pọ̀ jù yé ẹni àṣà fún ni yín o àfáà Suna ẹ ń ṣe ẹni tó ń kanlẹ̀kùn léèyàn téèyàn ń ṣí o alákòóbá ni yín o bòròbòrò pọ̀ o gbogbo ń tẹ́ ẹ sọ sórí social media yìí àkóbá àdábá ni o ṣe rí gbogbo tẹ́ ẹ sọ yìí àsìkò tó yẹ kẹ́ ẹ sọ ní àsìkò tí wọ́n bá mú yín lọ́wọ́ báyìí tán mú yín dọ́dọ̀ Saheed Òṣùpá tán wá ní Saheed ọmọdé yìí ló ti yí padà sóhun jẹ́ kó sọ tẹnu ẹ̀ kẹ́ ẹ wá máa sọ fáwọn àgbààgbà tó jókòó pé ẹ bá mi béèrè lọ́wọ́ kínní wọ́n láwọn máa ràn mí lọ́wọ́ wọn ràn mí lọ́wọ́ wọ́n sọ báyìí ọ̀rọ̀ tí mo sọ fún wọn lọ́jọ́ sí wọ́n lọ sọ bóyá ọ̀rọ̀ yẹn ló wá ṣe àkóbá fún bàbá aláàánú mi tó fẹ́ ta lé ẹ̀ tó fẹ́ ta ọ̀nà ẹ̀ bóyá àmì Ọlọ́run ló dẹ̀ ń kọ́ wọn sí mi kì í ṣorí social media ló yẹ kẹ́ ẹ ti sọ̀rọ̀ yẹn o ẹ dẹ̀ ti sọ báyìí ẹyin lòun kò ṣeé kó. mo ní ìbéèrè kan ṣé Saheed Òṣùpá tún lè bọ́ ọ ṣe mọ́ láyé ṣé àmì Ọlọ́run gan tó o sọ wípé abúmọ̀ wípé o bá àmì Ọlọ́run lórúkọ jẹ́ ni àbí o mọ̀ wípé o ti fi ẹnu tú ti àmì Ọlọ́run ṣe láì gbọ́dọ̀ sọ nǹkan míì tó o sọ wípé àwọn tó o sọ wípé èèyàn kan bàjà Saheed Òṣùpá sọ wípé èèyàn kan bàjà pé ẹni tó wá bàjà kò dáríjì ẹni yẹn wá ta gbogbo nǹkan tó ní títí tó fi kú ṣé o mọ̀ wípé o ti balẹ̀ jẹ́ o ti bọ̀nà jẹ́ o ti borúkọ jẹ́ ṣé wọ́n ń sọrú ẹ̀ síta ni o wá sọ ìyẹn tó ní kí ọmọ Nàìjíríà gbà ẹ́ o fẹ́ yọ ẹsẹ̀ nínú ọ̀gbìn ayé o wá mú gbogbo ara o fi sí ṣé o mọ̀ pé o ti fẹ́nu kọ́ ni. jẹ́ mo fẹ́ correct ẹ àfáà Suna tó ń jẹ́ yẹn òun ṣàfáà Suna ó mọ̀ nípa Suna o kàn bá Suna yẹn jẹ́ fún mùsùlùmí torí ohun tó ń jẹ́ Suna ni wípé gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé ohun tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tán bá ṣe òun ló ń jẹ́ Suna o ò ní wà àfáà o
tètè sọ fún àwọn èèyàn wípé just a brand name ni, just your page name ni, o mọ̀ nípa Suna o. Ọkùnrin ló sọ̀rọ̀ dálẹ̀ báyìí, ló fọ́ gbogbo àbọ̀mọ̀ pé o ti fọ́ Pọmọ́yọ̀, o ti fọ́ gbogbo ẹ̀. Then ẹ̀rù ẹ̀ bà mí o, ṣé o ti mọ̀ wípé irú ọjọ́ èní máa wáyé ni? Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ máa ń bá èèyàn ṣọ̀rẹ́, ẹ̀yin tí àwọn èèyàn máa ń pè, tí ẹ máa ń record voice wọn, kí ló ń gbénu yín ná? Ẹ̀yin tí àwọn èèyàn máa ń bá sọ̀rọ̀, tẹ́nìyàn á dẹ̀ máa sọ̀rọ̀, tẹ́nìyàn á dẹ̀ máa flow, tí ò dẹ̀ nímọ̀ tẹ́ ẹ̀ dẹ̀ máa tẹ record. Ẹ jọ̀ọ́ kí ló ń gbénu yín ná? Kí lẹ máa ń rò ná? Ṣé lásìkò tí ẹ ń bá ẹni yẹn ṣe dáadáa tẹ́ ẹ jọ ń rẹ́rìn yẹn, ṣé ẹ ti ń plan ọjọ́ ìbànújẹ́, ọjọ́ burúkú, ọjọ́ tẹ́ ẹ máa bà tiẹ̀ jẹ́, even lásìkò tí ò sí problem? Lady kan, mi ìfẹ́ dárúkọ, tèmi pẹ̀lú ẹ̀ ní aáwọ̀ lórí social media yìí. So many voice notes ló ṣe sí mi. There's so many videos. Níbi kan tó ti ń bẹ̀ mí, mo lọ sí ìgboro Ìbàdàn gbà yẹn ni, tó ń yílẹ̀, tó ń ṣe alájà mẹ́wọ̀n láká, ẹ má fi mí lẹ̀, ẹ bá mi promote page mi, ẹ bá mi ṣe. Ọmọ mi kan fẹ́ record ẹ̀, mo ní kò tí ẹ ń ṣọmọ mi, former driver mi ni, ó tẹ record. You understand? Ó tẹ record, ó fẹ́ máa record ẹ̀ níbi tó ti ń rápálá, tó ti ń yílẹ̀ lẹ̀. Mo wá stop video yẹn, mo ní kí ló ṣẹlẹ̀? Ó ní ká bá save ẹ̀ ni, torí ọjọ́ tó bá máa yájú sí yín. Mo ní Ọlọ́run ní ṣe yín lẹ́yìn burúkú. Èèyàn yí lẹ̀lẹ̀ báyìí, èèyàn pora mọ́yẹ̀ pẹ̀ níwájú mi láì ṣe Ọlọ́run, tó yẹ kó gbé jáde, tó yẹ kó gbé dìde, kó ní kó má sọ mí di Ọlọ́run. Nǹkan tó wá sí máìdí ẹni wípé kó record ẹ̀ níbi tó ti ń yíra mọ́lẹ̀ torí ọjọ́ ọ̀rọ̀ wo ló ń bọ̀. Mo ní má ṣerú ẹ̀ mọ́. Lẹ́yìn ìgbà tí lady yẹn wá fi ojú mi gbolẹ̀, tó fi ibi sún olóore, ẹni yẹn wá pè mí, former driver wá pè mí, wá ní alájà, ọjọ́ tí mo record woman yìí, ṣe bí ẹni kí n má record ẹ̀. Mo ní síbẹ̀síbẹ̀ náà, ká ní pé o record ẹ̀, mi ní jẹ́ kó lò nírú àsìkò báyìí, kò dáa. Téèyàn méjì bá ń jà, èèyàn máa ń fi ọjọ́ àyè wípé á parí sílẹ̀ ni. You understand? Tí èèyàn méjì bá ń jà, èèyàn máa ń fi àyè wípé tí mo bá bínú, kò sí pọ̀nrípọ̀nrí ìyálàjà ẹni tí mi ò lè bú. Màá bú ẹ, màá jẹ́ kó mọ̀ wípé mi ò gbẹ́nu mi fún alágbàfọ̀. Ṣùgbọ́n síbẹ̀ a sì fi àyè wípé ọjọ́ ọ̀la tá a bá tiẹ̀ ní sọ̀rọ̀ mọ́, àwọn ọmọ wa pàdé. Àfáà Suna, gbogbo ohun tó wá tú síta yìí, ṣé o wá retí kí Pàṣọ pè ọ́ mọ́ra báyìí ni? Àbí kọ́ ló olóòtú bàbá yẹn ló fẹ́ kó pè ọ́ mọ́ra báyìí? Àbí ká bọ́ dráàgì àmì Ọlọ́run? You understand? Àbí kì í ṣe àmì ọ̀run, àbí àmì Ọlọ́run ni? Ká bọ́ dráàgì àmì Ọlọ́run. Ṣé nǹkan tó pé kó tú ọwọ́ lọ́rùn ẹ o, kó má pa ẹ́ ni o? I don't know. Ó sọ̀rọ̀ jù. Ìyàwó kú mọ́, oyún kú mọ́ ìyàwó ẹ nínú, oyún kú mọ́ ìyàwó ẹ, àbí ọmọ kú mọ́ ìyàwó ẹ nínú. Ó tún wá ṣe CS, ó tún wá ṣe kinní kan, olórí ẹ, ó fẹ́ ta lé 600 million. Tẹ́ ń bẹ lọ́hùn kéèyàn, ṣé olórí ọ̀hún gan kò ní fi ọjọ́ tó ń mú ẹ, tó ń pọ́n ẹ káàkiri, ṣé kò ní fi ọjọ́ yẹn ré? Ẹ dá mi lóhùn. Àgbà òṣèré kan ló pè mí nígbà tí ìjà Koko Zaria àti kinní kọ́kọ́ ṣẹlẹ̀, àti MC Olúọmọ kọ́kọ́ ṣẹlẹ̀. Ó ní kí n bọ́ síta kí n lọ defend MC Olúọmọ. Mo ní bí ibo, mo ní tẹ́ bá fẹ́ kí n defend wọn bíi pé èèyàn dáadáa ni wọ́n, nǹkan táwọn èèyàn sọ nípa wọn lọ́pọ̀ ìgbà kò rí bẹ́ẹ̀, mo lè ṣe yẹn. Ṣùgbọ́n kí n bọ́ síta kí n lọ máa bú Koko Zaria, kí ló ṣẹlẹ̀ Azao?
ṣé ẹ ti wò mí dáadáa bí ẹni pé orí mi ò pé ẹ ti wò mí pé mo gọ̀ ni àbí kò ṣe mí àbí mo ponú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bloggers lẹ́dẹ̀ máa ń ṣe ẹ̀ ní wọ́n sanwó fún yín ẹ̀ nítorí pé ẹ láìkì èèyàn kan. If you have a Nollywood celebrities that you love, promote his or her movie. Promote her movie. Promote his movie. Celebrate his birthday. Celebrate his family. Post the picture. You understand? Post his picture. Post her pictures. Say something beautiful, something nice about him or her. That is how to be somebody's fan. So being somebody's fan or loving somebody or being loyal to somebody doesn't mean you should inherit the person's enemy. Ìjàtán máa jàtán ní pé yín. Tí gómìnà Adeleke tó jẹ́ godfather mi báyìí. Torí ẹ ti ní òun ni godfather mi. That means ìfẹ́ tí mo ní sí wọn hàn tó bẹ́ẹ̀ gẹ́ tí àwọn èèyàn fi mọ̀ wípé godfather mi ni. Now, gómìnà Adeleke báyìí bó ṣe jẹ́ godfather mi tó tẹ́ ẹ ṣe wò wípé òun ló máa jẹ́ godfather mi tó ǹjẹ́ ẹ mọ̀ wípé tí ọmọ ẹ bá ń ṣe ìyàwó kò tiẹ̀ ń ṣe pé tọmọ ẹ bá ṣe ìyàwó wedding ọmọ wọn tán ṣe láàsì ǹjẹ́ ẹ rí mẹ́wọ̀ lákàmbẹ̀ ẹ dáhùn wedding ọmọ wọn tí wọ́n ṣe níbi tán ti ṣe bàjẹ́ bẹ̀bẹ̀ ǹjẹ́ ẹ rí mẹ́wọ̀ lákàmbẹ̀ ẹ rí mẹ́wọ̀ lákà ṣé Sanwó-Olú ò wá APC ní Sanwó-Olú mo sure wípé tí aṣíwájú bá ráyè á wá